Àti mo ti bímọ mo ti fi kò ń ṣoyún ló wà níkùn mi yìí. Orúkọ ló wà níkùn ẹ ń gbọ́. Wọ́n lè mi mú àwọn lájẹ. Dídé pẹ̀lẹ́ ọmọ Nàìjíríà máa wo ẹ máa wo. eléyìí dìpù gan o ẹ̀yin èèyàn Esther ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji o tẹ́ bá rínú rẹ̀ bó ṣe ga gèlètè ó ní pé ìyá ọkọ òun ló rọ omi sí òun nínú o bó o ló ṣe jẹ́ bó o ló ṣe ṣẹlẹ̀ màá gbé yín débẹ̀ àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ó ní pé òun ṣẹ̀ṣẹ̀ bímọ tán ni pé bóun ṣe bímọ tán báyìí nìyẹn kọ́ òun bá yọjú wípé òun fẹ́ fá irun orí ọmọ ó ní wòlíì kan sì ti bóun sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ọmọ tóun fẹ́ bí yìí wọ́n gbọ́dọ̀ fá irun orí rẹ̀ o ó ní nìyẹn ọkọ òun bá yarí ló fárígá ló yarí kanlẹ̀ pátápátá pé àfìgbà tóun bá tó fa irun orí ọmọ tuntun yìí o ẹ wò ó ọ̀rọ̀ yìí ó di yẹn po yánrin bẹ́ẹ̀ ló dá nǹkan lẹ̀ nìyá yẹn bá sọ wípé alóhùn ò ní dá sí wọn mọ́sẹ̀ àfìgbà tóun bá tó fa irun orí ọmọ kékeré yẹn o ẹ wò ó láti ìgbà yẹn àtọkọ àtìyàwó ìyá ọkọ ò dá sí wọn mọ́ o bẹ́ẹ̀ ni Lẹ́kan lórúkọ ọmọ màmá yẹn tó jẹ́ ọkọ Esther àwọn méjèèjì nìyá wọn bá kẹ̀yìn sí wọn pé òun ò ní dá sí wọn mọ́ tí wọn bá ti gbà kí òun fa irun orí ọmọdé yẹn wọ́n ní láti gbà yẹn níkun arábìnrin Esther tó bímọ ń tẹ̀ níkun ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ga lójoojúmọ́ tẹ́ bá rí ikùn ẹ̀ kódà ikùn ẹ̀ gan ga jù gbà tó lóyún lọ ẹ̀yìn èèyàn eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ẹ wò ó ayé wà o ẹni tó bá ní kò ayé irú ẹni bẹ́ẹ̀ yẹn kò tí ì dá nǹkan mọ̀ wọn ò tí ì fàyè hàn lágbára Ọlọ́run ọba Èdùmàrè wọn ò ní fàyè hàn wá o wọn ò ní fi ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ́ àdúrà mi gbogbo bọ́n ṣe ń lọ sórí òkè tí wọ́n ń lọ pẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń lọ sọ́dọ̀ àfà ọ̀dọ̀ babaláwo ìyá ọkọ yìí náà ni gbogbo wọn ń tọ́ka sí pé àní ìyá ọkọ yìí sẹ̀ ní ń bẹ nídìí ọ̀rọ̀ yìí ẹ wò ìyá ọkọ òun náà wá sórí ètò bẹ́ẹ̀ ni ẹ gbọ́ wìrìwìrì lónìí ẹ má bá ń comment kẹ́ máa like kẹ́sì má bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má yí kó ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ ná. kí ló ṣẹlẹ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá. Orúkọ mi ni Ọlálérè Esther àti Èkó ni mo ti wá. Ọlálérè Esther ọmọ ìlú wo ni. Ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn kí ló ṣẹlẹ̀ Èkó lẹ ti wá kí ló ṣẹlẹ̀. Ẹjọ́ ìyá ọkọ mi mo mú wá. kí náà ṣe fún yín. Láti ìgbà tí mo ti bímọ mo ti fi kò ń ṣoyún ló wà níkùn mi yìí. Orúkọ ló wà níkùn ẹ ń gbọ́. So ọ̀rọ̀ lórí àmàgẹrun àgẹrun. fún ọmọ. Bẹ́ẹ̀ ni sà. ìwọ ọ̀fẹ́ kan gẹrun fọ́mọ rẹ màmá ní àwọn gbọ́dọ̀ gẹrun fọ́mọ rẹ àwọn gbọ́dọ̀ fa ṣé mùsùlùmí lọ́kọ rẹ ni ok kìrìsìtẹ́nì dẹ̀ ni wọ́n ok ẹ wá sọ ọ́ dìjà. so mẹ́sẹ̀gì yẹn jáde nígbà tí mo wà ní mo dẹ̀ ọgbọ́n mi dẹ̀ pọkọ mi pé báyìí pé mẹ́sẹ̀gì yẹn ní ká má farun fún ọmọ pé ó ní àsìkò tá a máa fa irun yẹn ọkọ mi dẹ̀ ní òun ti gbọ́ bóyá mọ́ mi ṣe ń sọ̀rọ̀ lórí fún mi sọ wọ́kọ mi pé kó máa béèrè lọ́wọ́ pé àsìkò wo ni ọ máa gẹ̀ torí mi ò fẹ́ nǹkan bí ìjà mẹ́mi ṣáà ní kí n gbẹ́nu sọ pé ṣé èmi fẹ́ máa control ọkọ mi ṣáà kọ́ tí kò lọ́lọ́jọ́ yẹn sọ ọjọ́ tí mo wá ń lébọ̀ ṣáà pé ó bọ́ sí time tí grandma mi wá tó fẹ́ wá kí mi sọ ṣáà ní àwọn máa dúró pé kọ́kọ́ mi máa lọ bí iṣẹ́ ṣùgbọ́n tó rí pé kò ṣe títí dalẹ́ níbi tí mò ń lò mo ti ń try láti give up wá ní kí nurse yẹn wá ní kí n máa lọ ní nǹkan bíi after 11 sí tó 12 pé kó máa gbé mi lọ pé òun ti yọwọ́ kúrò ń bẹ̀ pé òun ò kí ń ṣe irú iṣẹ́ báyìí tí ó máa ń delay pé òun máa ń ṣiṣẹ́ òun successful nígbà tá a dé máa dé another place ọ̀nà àwọn ò lè gbà mí àwọn dé another hospital ibẹ̀ ṣáà mo ti bímọ ibẹ̀ mo ti ṣe operation so mi ò wá mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà ìyọkọ mi ṣáà dé mo ẹ̀ṣẹ̀ jí ní bí tó ṣe ọdún tíátà rùn mi wọ́n á wọlé wọ́n lè mi mú àwọn lájẹ mo ní mi ò lè mú yín lájẹ
ṣé èmi tí mo ń labour pẹ̀lú pain mi ò lè mú yín lájẹ ó ní mò ń rọbí èmi ò lè pe àwọn pé èmi ń labour ní pé mò ń labour mi ò lè pe àwọn wọ́n ní èmi gan mi ò mọ bó ṣe ń ṣe mí pé ọ̀rọ̀ ṣì mi wá sí ibi ìbáyìí pé ìgbà tó dé ogun operation kò sẹ́nibọ̀dì tó lè pìkọ́ ọ́lá pé ilé àǹtí mi ó wà ní ẹ̀gbẹ́ ilé ọ̀dọ̀ wa àti pé grandma wa yọjú sí mi lọ́yẹ́ kí grandma náà mọ̀ pé ó máa bọ́ sí operation ó ṣáà ní òkè àwọn ti búmọ̀ kọ́ wà ń bẹ̀ búmọ̀ ìwá ní kò ṣe irú situation báyìí ni wọ́n máa sọ pé ìyàwó ọmọ pòun lájẹ pé kó má bínú kó dáríjì mi lẹ́ni mi ò ṣẹ̀yìn pé ọlá pé ó bọ́ sí rushing pé kò sí bí wọ́n ṣe lè gbé fún pé yẹn máa pè yàn pé èèyàn ń labour wọ́n á sọ fún wọn bẹ́ẹ̀ lọ hospital wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní gbọ́mọ wọn obìnrin ṣé pípé tó bá yẹ pé àwọn onílà burú sí mi kíní kan mi ṣáà sọ̀rọ̀ mi ṣáà bẹ̀ wọ́n gbà tí wọ́n gbé mi kúrò ní tíátà room mo bẹ̀ wọ́n mo ní ẹ má bínú mo ní kò rí bẹ́ẹ̀ ṣe rò so wọ́n ṣáà after some days ṣáà wọ́n wá ní ìyáálé kan wà lè gẹrun ọmọdé yìí o wọ́n ní kí ló dé táwọn ò ṣe nígẹ̀ wọ́n ní mẹ́sẹ̀jì jáde pé àwọn ti sọ fún lẹ́kàn pé ṣé kò jíṣẹ́ fún yín ni wọ́n ṣáà ní kò jíṣẹ́ fáwọn páwọn tiẹ̀ fẹ́ gbọ́ yẹn àwọn máa gé tó bá jẹ́ ọmọ ọkọ ni ó máa dúró tó bá dẹ̀ jẹ́ ọmọ ọkọ ní ìdàkejì ó máa dúró ní ìdàkejì wọ́n ṣáà ní àwọn ò lè gẹ̀ pé ṣe bí ẹmọ ṣọ́ọ̀ṣì táwọn lọ àdúgbò làjọ ń gbé páwọn ò lè fi irun gígé àwọn ò lè fi de ọmọ mọ́lẹ̀ fún yín wọ́n ṣáà láwọn ò gbọ́ páwọn máa gẹ irun yẹn yọkọ mi ṣáà bẹ̀rẹ̀ lọ́sípítù wọ́n bẹ̀rẹ̀ gbogbo wàhálà yẹn bẹ̀rẹ̀ lọ́sípítù náà lọ ti ń sọ fún mi pé màá fi ìrọ̀rùn lo ilé ayé mi tó bá yẹ pé mo máa lọ sí ọ̀dọ̀ ọmọ wọn padà pé báwo làwọn ṣe máa bímọ tí àwọn ò ní lè gẹrun mi ṣáà sọ̀rọ̀ àti hospital yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ wàhálà gbọ́ngbé mi káàkiri bàtọ́ tún yá after some days àwọn ọ̀rẹ́ ọkọ mi ó lóun lọ bá àwọn òun lọ bẹ̀ wọ́n pé wọn ò gbọ́ ọ ṣáà wálé mo ṣẹ̀ dé láti hospital gba ẹ̀ second week tí mo dé láti hospital ọmọ blade méjì wọlé mo ní mọ́mí ọdẹ wọlé ẹ̀ka sọ́mà wọ́n ní ọ̀tẹ̀dá mi lò wọ́n ní ọmọdà mo ní òun ló sùn yìí ọdẹ mo blade mo ní mo ní ẹ̀ lè gẹrun mo ní àti sọ́lọ́ hospital mo ní torí ẹ̀ lẹ̀ ṣe gbé débi tẹ́ máa mọ orúkọ tó fún ọmọdé pé ẹlẹ́ ti kọ́ sí mi lọ́wọ́ mo ní tí bá gẹrun ẹ̀ máa gbé wá fún yín pé ọmọ yín ni wọ́n ṣáà dá mi lóhùn ọ̀rẹ́ ọkọ mi tó mú wá lọ́jọ́ yẹn àwọn méjì ọjọ́ wọn mi mọ́ bí arògiri lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì pẹ̀lú bandage tó fi sí mi lára ọṣà grandma ṣáà wọlé ọ̀rẹ́ ọṣà ní púṣẹ pẹ̀lú ọmọ tí ara ò gbádùn ló tún tì kìnnìkan wọ́n ṣáà nanu pé àǹtí mi ní ibi ilé tó ń gbé níbi kejì pé kó máa bọ̀ mi ṣáà ní kó bá mi gba ọmọ pé mi ò lè jìyà lọ́nà méjì wọ́n ṣáà fọ ọ̀rọ̀ yẹn àwọn ará àdúgbò yọjú sí i ọkọ mi ní láti máa sọ pé kí n kẹ́rù mi kí n bọ́ta kí n máa lọ máa sọ fún wọn máa ní fowó rẹ̀ kó ẹrù mi síta ó gbọ́ nǹkan tí mọ́mí ẹ̀ sọ mo nítorí kíní náà ló yẹ kí n máa sọ lálẹ́ ọjọ́ tí mò ń bá mọ́mí sọ̀rọ̀ pé ọjọ́ wo la máa gẹ irun ọmọdé yìí pé mi ò fẹ́ nǹkan bíi wàhálà torí pé àdúgbò làjọ wà ṣáà ni ó máa níyànjú pé kí n fọkàn balẹ̀ ṣáà sọ bí mo ṣe sọ pé tí n bá kẹ́rù mi jáde pé máa dẹrù àrùká ni pé òun gan tó jẹ́ ọmọ òun pé kò ní rówó náà débi tí màá dúró sínú ilé ọmọ òun àti gbà yẹn báyìí tí bá sùn òun ni màá máa lálàárí tí bá sùn mi ò sùn mọ́jú tó máa bọ̀ ní ibi báyìí mi ì tí ì fojú korun látàárọ̀ torí tí bá sùn tí màá lálàá òun ni màá lálàárí àti wàá náwó. màmá ló ń lálàárí. ìyọkọ mi mo máa ń lálàárí. ọmọ olúwo ni màmá ọkọ ẹ. ọmọ Ìbàdàn ni. ọmọ Ìbàdàn ni wọn. bẹ́ẹ̀ni Ìbàdàn dẹ̀ ni wọn náà ṣé Ìbàdàn lọkọ ẹ náà. Ọ̀yọ́. ọjọ́ Ọ̀yọ́ lóòótọ́ súnmọ́ mike bẹ́ẹ̀ lọ sí because kò yẹ kó rojọ́ púpọ̀ pẹ̀lú condition yìí. Dídé pẹ̀lẹ́ ọmọ Nàìjíríà máa wò ẹ máa wò ọmọ oṣù mélòó lọmọ yẹn báyìí. 6.5 months. so láti 6.5 months ló ti wà nírú ipò tó wà yìí.
kò sì so nínú ẹ̀ báyìí. gbèsè mi náà máa wú ojú náà máa wú. Wow. bá fẹ́ lọ tọ́ílẹ̀tì ọmọ àgbẹ̀ mi lọ tọ́ílẹ̀tì ni. Túndé súnmọ́ bí dẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn rẹ́sẹ̀ rẹ̀ náà nà. Wow. This is terrible. Súnmọ́ mic please. Ẹ máa ń gbága ẹ̀ síbẹ̀ yẹn ibi tó jókòó yẹn náà ni ẹ gbága sí díẹ̀ bẹ́ẹ̀ kó má tún máa rìn káàkiri pẹ̀lẹ́ ẹ padà sọ́dọ̀ ọkọ ẹ̀ bóò ní orúkọ rẹ. Lẹ́kan sọ. Mr. Lẹ́kan ṣé lóòótọ́ ni gbogbo ń tọ́ sọ yẹn àbó parọ́ mọ́ màmá. Púpọ̀ nínú ọ̀rọ̀ yẹn ò sójú mi lẹ́yìn ọjọ́ tí mo pa àwọn ọ̀rẹ́ mi pé kán wá fáwọn yẹn nìkan ni mo sọ pariwo tó sójú mi. Gbogbo ètò òkun yẹn ò sójú ẹ̀. ìjọ tán wà lọ́sibítù yẹn mi ò tí jí lọ́jọ́ yẹn kan sẹ́f lẹ́yìn pọ́n kan pè mí lórí fóònù tán bẹ̀rẹ̀ mọ́mí ẹ̀ pè mí lórí fóònù wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pé yẹn tán bá fáràn ọmọ yẹn a máa fọlọ́pàá kó fámìlì mi àwọn kí ló ṣẹlẹ̀ ní sùúrù kí ló dé pé náà sáà ń ṣe fẹ́ mi lórí fóònù pé kí ló ṣẹlẹ̀ mọ́mí títí ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀rọ sọ̀rọ̀ pé ní mọ́mí tiẹ̀ ń ṣépè fún mọ́mí tiẹ̀ náà ṣépè fún wọn. ìsọ̀rọ̀ ariwo ẹni sùúrù because tẹ́yìn bá ń pariwo mo jẹ́ rẹ̀ tèmi náà ní ariwo lónà màmá fi bá yín gbé ẹni sùúrù wọn sáà ní sùúrù fúnra wọn lọ́jọ́ yẹn because mi ò dé hospital gbogbo àti wọ́n pariwo yẹn mi ò dé hospital gbà yẹn. ó dẹ̀ sọ fún ẹ pé mọ́mí rẹ̀ ń ṣépè fún ọ náà ó sọ fún ẹ. ó sọ fún mi. tó o bí mọ́mí. wọ́n ní pé kò possible pé báwo ni ọmọ mùsùlùmí wọn sì ní fún àyàn pé kí n má bá wọn sọ̀rọ̀ yẹn because èmi sọ fún wọn pé ariwo tẹ̀tẹ̀ ń pa ní hospital yìí ẹ lè máa wò pé bínú yín ṣe mọ́ lẹ́sìn pariwo àwọn tó wà ń bẹ mọ̀rú èèyàn tí wọ́n jẹ́ pé kán ní sùúrù wọn ní rárá o ọmọ mùsùlùmí ni pé àwọn gbọ́dọ̀ farun fún mùsùlùmí ni. ok hospital ló ti ń fìlẹ̀ àbígbà tó délé. ṣé tó ti ń fìlẹ̀ bọ́dì ẹ̀ gbà tó délé ni. ṣé wàá dùn mọ́ ìpadà sí hospital ká lọ ṣe test. a padà sí hospital wọ́n sì test gbàtàn sí test wọ́n ní wọ́n gbàtàn check test yẹn wọ́n ní ọ̀rẹ́ àpò ní liver problem gbàtàn yẹ tí doctor yẹn máa dẹ́rù bà wọ́n ní ká ló máa gbàdúrà ni pé kò sóògùn ẹ̀ tí doctor yẹn sọ fún wọn ni èmi ò tẹ̀lé wọn lọ mọ́mí ẹ̀ àtòun náà jọ lọ tí doctor yẹn dẹ̀ sọ fún wọn nìyẹn. ṣé lóòótọ́ náà sọ fún ẹ lọ hospital kò ní liver problem. first time tí mo kọ́ lọ doctor yẹn ní láti sọ fún mi pé òun ò ṣe mistake nínú operation pé torí tèmi òun ní láti delay àwọn operation kọ̀ọ̀kan pé òun ò ṣe mistake pé òun wà very sure. ẹ kọ́kọ́ rò pé mistake operation ni. ok ok. so doctor wa ní mo kàn nira mi lára pé kí n lọ tẹ̀sẹ̀ lébò so àwọn èèyàn ṣáà insist pé kí n lọ bá doctor yẹn padà. kó ṣe test. so wọ́n lọ ṣe test ní ọjọ́ yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀ so ẹni tí mo ṣe test wá ní lọ́wọ́ wa ni pé liver enlargement doctor yẹn wá gba result yẹn lọ́wọ́ mi ní rubbish ó nítorí nǹkan ọ̀tọ̀ nǹkan tí òun rí pé iṣẹ́ àlọ́ máa gbàdúrà pé tóun bá sọ fún pé mi lè believe o pé kò sí nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀. I suspect that liver as well ni mo ṣe sọ pé bóyá kẹ́ ẹ lọ sí hospital but ìgbà wọlé tí wàá padà lọ sí hospital last because 6 months tó fi wà báyìí ó yẹ kẹ́ ẹ ti máa lọ sí hospital. náà mẹ́sàn-án pé ká lọ sí hospital. ṣé mọ́mí ẹ̀ wà bí mọ́mí ẹ̀ wà bí. mọ́mí ẹ̀ wà bí bá. mọ́mí ẹ̀ wà bí. mọ́mí mi ò sí bí bá wọ́n láwọn ò wá wọ́n ti pè wọ́n látọjọ́ Monday pé kàn wá sí bíbá ní ìní wọ́n dẹ̀ láwọn ò wá because àtìgbà ẹni ọ̀rọ̀ yẹn ti dìjà pé mi gan mi lè dọ́dọ̀ wọn tí bá try láti dọ́dọ̀ wọn bí kí wọ́n ṣe pé fún mi pé báwo máa ṣe bímọ báwo làwọn ṣe máa bímọ tẹnu ní ká báwo máa ṣe bímọ táwọn ò ní fa irun ẹ̀ pé mò ń sọpọ́tì àwọn fámìlì ìyàwó mi ni pé ká má fa irun. family house wa ó tún bá mi pè wọ́n pé kọ́ má bí tó bá gbé mo ṣe wọ́n ní mo pè àwọn lájẹ. inú orúkọ ẹ. Lẹ́kan sá. Lẹ́kan ẹ lọ ṣe test.
test mi tí wọ́n padà lọ ṣe ẹ̀gán sì wà lórí fóònù. kí ni result ẹ̀. mi fẹ́ mú dání wọ́n dẹ̀ ní pé àwọn ò ṣàlàyé yẹn fún yín pé kí n máa mú result dání báwo lẹ ṣe ní mú result dání anybody tó bá máa ṣiṣẹ́ sáà máa bẹ̀rẹ̀ látòrí result nìkan mọ nǹkan tó ṣẹlẹ̀. wọ́n á sọ nǹkan kan fún yín nípa spiritual. iṣẹ́ kí ló ń ṣe. weather. gbẹ́nu sí kinní ìdákun. weather. test yìí ìgbà wo lẹ lọ ṣe. 2020. no 2024. wọ́n ti akọ 2025 náà la ṣe yẹ náà la ṣe. wọ́n ti akọ 2020 sórí ẹ̀. 2025. ó yẹ déètì yẹn gan o August 11/8 2025. àwọn ohun àti mọ́mí ẹ̀ náà lọ sí. ẹ̀fọ́ àti mọ́mí ẹ̀ lọ sí test. wọ́n ti mú kúrò lọ́dọ̀ mi gbà yẹn lé lọ́dọ̀ wọn ló wà. mọ́mí ẹ̀ yìí lọ sí test mọ́mí ẹ̀ wà níta. àwọn ẹ̀gbọ́n ẹ̀ kọ́. kò náà ní first born mọ́mí ẹ̀. wọ́n di first born ó ga o. Your wife ìyàwó rẹ̀ ó ní liver problem. gbogbo ohun tí ń ṣe àjẹ́ ò sí ayé ò sí. àwọn ayẹkúdà fún yín. ayẹkúdà fún yín sà. wọ́n sá sí. mo ti sọ fún wọn ẹ jẹ́ ká lọ hospital. ìyá rẹ̀ ò sí rárá. wọ́n ní pé chọ́ọ̀chì ni ká lọ. wọ́n wá advice yín ó ti ní liver problem o. An enlarged liver of about 176 mm. Multinodular. 176 mm in span is noted with multinodular. Èyí tẹ́ ẹ jẹ́ scientist ẹ máa gbọ́ o. Surface and glasses náà tún ríran dáadáa wọn ni. Inhomogeneous parenchyma echo lecture the periportal. Makings are ill-defined. The sonographic feature is that of liver stenosis. Wọ́n láwọn wo kidney rẹ̀ normal. Wọ́n wá ní future is that of liver stenosis arthritis. Wọ́n ní LFT FBC are advised. LFT FBC are advised. Láti inú oṣù kẹjọ tí wọ́n ti ní LFT àti FBC tí wọ́n ní they are advised. You have not done anything about it. Mo ṣe ládùúgbò pé tẹ́ ẹ bá tún lọ sí test kó má ti wà complicated. ìyá ayé ò sí ìyàwó rẹ o. ó pariwo ẹ jẹ́ ká lọ sí hospital wọ́n ní church ní ká lọ wọ́n ní church sọ pé tá a bá náwó sí hospital a fẹ́ lọ waste owó ni. o fẹ́ sọ̀rọ̀. bí best thing ni pé ká lọ sí hospital ká lọ sí church ká lọ sọ́dọ̀ àǹfààní. hospital ni o ọ̀dọ̀ àfáà kan lè ti dè yanjú eléyìí o. wọ́n ní ibi táwọn alọ nìyẹn táwọn àti bí solution. kì í ṣe pé wọ́n ní writing àwọn doctor kì í ní writing ló kó bèmí náà tí mo lọ sí science school èmi náà ní writing adìẹ kọ̀wé ìbò orí kà ní. ìgbà tí mo lọ ṣe àwọn test yẹn gbogbo oògùn tí mo wá ń lò láti gbà yẹn kàkà kó ṣiṣẹ́ kò sí tó ṣiṣẹ́ ológun kan tó ẹ̀ṣẹ̀ rà wá fún mi ó ní 30,000 ni tí doctor recommend fún wọn tí bá lo oògùn yẹn. tèmi tọ́pẹ́ òjò ọwọ́ mi ọ̀tẹ̀ yín o ok tí o bá lo oògùn yẹn kí ló máa ṣẹlẹ̀. gbogbo ẹsẹ̀ mi bẹ́ẹ̀ ó máa wú ojú mi máa wú gbogbo ikùn mi máa tún tóbi sí i mo jẹ́ pé wọ́n mo pé èyí tó jẹ́ ọkọ mi lè explain fún pé kí ni ó túnbọ̀ worst sí tí bá lo oògùn. my dear sister let me tell you the truth. tí o bá tí ṣe test tán ló kù test yẹn kẹ́ ẹ mọ̀ tí ń ṣe yín gangan kí ó wá jẹ́ pé hospital yẹn ni wọ́n ti kọ oògùn yẹn fún yín àbí tí wọ́n ti ṣe ń tó kù ìnira ni ọlọ́run má jẹ́ àrí ìnira. I've been saying this to people ẹ dẹ̀ gbọ́ mi dáadáa àwọn kò sí tọ́lọ́run ò lè ṣe o
both Islamic way àti Christian way kò sí tọ́lọ́run ò lágbára àti ṣe o ṣùgbọ́n nínú agbára tọ́lọ́run ní náà ló fi gbé medical kalẹ̀ ọpọlọ táwọn òyìnbó ní tó fi ní hospital àwọn ọ̀nà máa ṣe eléyà ṣe lè agbára ọlọ́run náà ló fi gbé kalẹ̀ ẹ má jẹ́ a máa díẹ̀ ọlọ́run ká má máa ṣe tó yẹ ká má máa pa tó yẹ ká ṣe tì ká wá máa pé ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ẹ jọ̀ọ́ torí ọlọ́run you guys need to go back to hospital you need to go ká ní usage dàbí tìgbà kan ni I promise you mi ìbá ní ẹ bọ́ọ̀nù mọ́tò kẹ́ máa lọ usage báyìí ká ní usage dàbí tìgbà kan tó yẹ pé gbogbo machine ẹ bá wọn ó ṣe test ẹ lè dé bẹ́ẹ̀ ní ìsìnkú ọmọ sí ná ẹ lè sí bẹ́ẹ̀ ní ìsìnkú ọmọ sí ẹni tí ó ṣe test fún yín wọ́n tún lè máa pẹ́ lọ́ọ̀bì kan mi ìbá ní kẹ́ ẹ bọ́ sínú mọ́tò báyìí kán lọ bá mi já yín sí usage kẹ́ ẹ̀ dẹ̀ máa ṣàwọn test yẹn ni my dear sister my dear brother please a ní fojú sunkún ìyàwó rẹ yìí o ò ní dòkú fáwọn òbí rẹ báyìí o ò ní dòkú lágbára Ọlọ́run ẹ lọ ṣe needful ẹ máa lọ sí hospital mo fi trust me I will not lie wàláì èèyàn kan ló ń ṣe ẹ́. àti mo wá kúlẹ̀gọ̀ ìkọ́ lára àwọn wọ́kàsí yín gbọ́ fún mi ní nǹkan. wọ́n dá wọn lóhùn o nǹkan kan ò ṣe ọ́ o tó bá jẹ́ pé èmi ni mo wà níta tí mò ń dá yín lóhùn tí n bá rí tẹ́sítì mi ní jẹ́ ọwọ́ afẹ́fẹ́ màá máa gbé yín lọ sí hospital ni. o lè sùnmọ́jú ọmọ tó ń ṣe ẹ́ ni etí ń ṣe ẹ́ àìsàn gbẹ̀mígbẹ̀mí ni Ọlọ́run mọ́jọ gbẹ̀mí rẹ ni ẹ tètè lọ mójútó ni ẹ jọ̀ọ́ ẹ tètè lọ mójútó etí ń ṣe ẹ́ hospital usage ṣé usage sì wà ń bẹ̀ ni gbẹgbẹ wọ hospital gidi mi lọ usage o ẹ tètè gbọ́mọ ẹ lọ sí hospital o ẹ jọ̀ọ́ ẹ má padà sékòó gan ẹ gbọ́ hospital kan tẹ́ ló ń bàdàn tó bá ti ń dàárọ̀ ọ̀la ẹ gbọ́ hospital lọ ṣe ti gbọ́ torí pé o fi sọ́kàn torí pé n tó wà lẹ́mìí ẹ̀ nìyẹn àlá bẹ́ẹ̀ lọ́mọ ọ̀la. wọ́n ti mú sọ fún látọjọ́ yẹn kíkọ tó ń ròyìn ó ní rárá. àlá bẹ́ẹ̀ lọ́mọ ọ̀la ó ní rárá. Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn o ẹ máa lọ hospital. ebi owó wà dáadáa tó fi ṣe test náwó lórí ẹ gbé lọ sí hospital náà ṣọ́ọ̀ṣì lẹ́ ń polówó. bó ṣe ń lọ yìí máa bọ̀ jókòó ọmọ ọdún mélòó ni ẹ 25 ṣé àkọ́bí náà nìyẹn àkọ́bí náà nìyẹn bó ṣe ń lọ yìí tó bá dé hospital tán ẹ lọ mú 500,000 wá ṣé wàá rí ibi kọ́ ọ́bọ̀ tó fi náà. ọ̀nà àbáyé. kò sí. kò sí fún ọ̀nà àbáyé. ikú tẹ́ ń lọ yìí ṣe nǹkan kékeré yóò ṣe nǹkan kékeré. yóò ṣe nǹkan kékeré. kò ṣe sówó tọ ẹ̀yin yẹn wa ọ̀tọ̀ níbi tá à náwó sí. ọ̀tọ̀ níbi tá à náwó sí. tí bá lọ hospital wọn nínú. má bá a ṣe nǹkan kan o má bá a fowó romi kankan má bá a ṣe tutù má bá a ṣe nǹkan kan o irọ́ ni o n ti ṣe èsè ayé ò ṣe o now ẹ̀yin yẹn mi ẹ dákun ẹ bá ràn wọ́n lọ́wọ́ honestly truly they need money they need financial help ẹ dákun ẹ bá ràn wọ́n lọ́wọ́ àwọn èèyàn mọ̀ mú usage lẹ́bí ṣe báyìí usage làwọn èèyàn mọ̀ ní ọlọ anyway tó o bá lè lọ bẹ̀ sá ní ọkàn rò pé mo lè fọwọ́ sọ̀yà fún usage fún èèyàn ni àwọn tó ń pè ọ usage bóyá ti lọ bẹ̀ tipẹ́ bó bá lè lọ usage náà dáa wọ́n ní tí ṣèyàwó rẹ̀ require millions of naira ṣùgbọ́n má bẹ̀rù lọ bẹ̀rẹ̀ delay is dangerous máa lọ sí usage lágbára Ọlọ́run nítorí ọba bá bọ̀ jẹ́ ká gbọ́ tó ti gbọ́ ẹ máa lọ usage. ó lóun ò lówó lọ́wọ́ o
ó lóun lówó lọ́wọ́ o ọmọ kékeré ni ọmọ kékeré níyàwó ẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká ràn lọ́wọ́ ẹ tètè máa lọ ẹ tètè máa lọ. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin ìyẹn wa abẹ́rẹ́ pélé tún ní agbára díẹ̀ kódà ó tún skin gbàkanjì kún ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí kan bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó o síasíá ẹ máa bó o kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa ní rí jù báyìí lọ lórí ilé tí àmúwá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá pátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.